Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì aláyọ̀ ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV. Lágbára Ọlọ́run, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ẹ ti mọ̀ pé àwa náà la máa ń jẹ́ kẹ́ ẹ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbálá ayé àti ohun tó lè mú àtúnṣe dé bá wọn gẹ́gẹ́ bí èròǹgbà tiwa. Bí ẹ̀yin olólùfẹ́ wa ti máa ń pè wá wípé kí ni èròǹgbà tiwa lórí àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga àti ẹni tó ń wá àlàáfíà fúnlẹ̀ bàbá wa ilẹ̀ Yorùbá. A tún kí yín káàbọ̀ ní dédé àsìkò yìí gbogbo bí tẹ́ ti ń wò wá, ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel yìí Yorùbá Gbayì TV àti láti share ẹ̀ àti fi èrò tiyín náà hàn kó lè tún jẹ́ àǹfààní fún gbogbo àwọn tán láǹfààní àti máa gbọ́ wa àti àwọn tí wọ́n ń wò wá. Adédòkun Adébáyọ̀ yín náà rè o, Bayou presenter, bàbá kéré ìjápọ̀ bàbá tó lò bọ́dì dá. Èmi tá ti sígbó tí mo ń tira mi sójú ọ̀nà ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénu lé tí mò ń dẹ́rù bara mi. Ẹ farabalẹ̀ o, ẹ tún wá gbọ́n tá a mú wá fún tèmi, torí pé àìláṣọ ọlọ́run pàká ó ń fi àpérò fún gbogbo ọmọ eriwo. Àwọn bàbá wa sì ní àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Lórí ọ̀rọ̀ alàgbà wa Adémọ́lá Amúsàn tí gbogbo àgbáyé mọ̀ sí Agbala Gabriel àti arákùnrin Muideen Agbala Gabriel, ó la tún gbé wálé ní o láti tàn mọ́lẹ̀ sí àti láti fi èròǹgbà tiwa hàn. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, gbogbo ohun táwa ń jàdù ni pé kí àlàáfíà lè jọba ní ilẹ̀ Yorùbá. Ohun tó lè mú àlàáfíà jọba tí ò ní sí rúkèrúdò, tí ò ní sí gbọ́nmi sí omi òtó nílẹ̀ Yorùbá tiwa, òun làwa ń gbìyànjú àti máa sa ipá tiwa lórí ìkànnì Yorùbá Gbayì TV. Tá a bá ní ká wo ọ̀rọ̀ yìí láti ìgbà tó ti ṣẹlẹ̀ débi tó dé yìí, ó yẹ kí a lè rí nǹkan kan àbí nǹkan méjì sọ sí ọ̀rọ̀ yìí kí àlàáfíà lè jọba, torí à ń pe ọ̀rọ̀ yìí lówè ó ti ń láàárọ̀ nú. Kó má sì má bá a rí bẹ́ẹ̀ lọ, òun la ṣe ń wá gẹ́gẹ́ bí òye tiwa láti jẹ́ kí àwọn èèyàn ká fi èròǹgbà wa ká fi hàn àti gẹ́gẹ́ bí àmọ̀ràn tó lè mú ọ̀nà àbáyọ wá. Ìránṣẹ́ Ọlọ́run Adémọ́lá Amúsàn tí gbogbo àgbáyé mọ̀ sí Agbala Gabriel, gẹ́gẹ́ bí a ti mọ̀ káàkiri àgbáláyé, òdú ni wọ́n iṣẹ́ àìmọ̀ fólóko fún iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́. Ẹ má dẹ̀ gbàgbé o, lórí ìkànnì a wá láti dá ẹnìkan kan lẹ́bi tàbí dá ẹnìkan láre àbí láti dá ẹnìkan láre àbí gbé ẹ̀bi fẹ́nìkan, ṣùgbọ́n kí àlàáfíà lè jọba, ká lè fojú wo àwọn ọ̀rọ̀ yìí ká sì mọ nǹkan tó lè mú ọ̀nà àbáyọ wá. Òun ló fà á tí a fi gbé ètò yìí kalẹ̀ kí ẹ̀yin ará ilé kẹ́ ẹ lè láǹfààní àti máa gbọ́ wa àti máa wò wá. Ẹ máa subscribe kẹ́ ẹ dẹ̀ máa share ẹ̀ kó lè débi tó yẹ kó dé. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, alàgbà Agbala Gabriel wọ́n rí ọ̀gbẹ́ni Muideen tí gbogbo ayé wa mọ̀ sí Muideen Agbala Gabriel gẹ́gẹ́ bí ìṣe tiwọn láti máa ṣàánú àwọn èèyàn. Wọ́n sì gbé wá fún gbogbo àgbáláyé pé arákùnrin yìí kí gbogbo àgbáláyé kí wọ́n ran àwọn lọ́wọ́ láti sọ di èèyàn. Tá a bá ní ká wò ó nígbà náà lọ́hùn, gbogbo àwọn èèyàn dẹ̀ dìde sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Muideen Agbala Gabriel, tó sì jẹ́ pé wọ́n gbé òbítíbitì owó lẹ̀. Nínú ẹ̀, wọ́n láǹfààní àti kọ́lé fún arákùnrin Muideen, wọ́n láǹfààní àti ṣí ilé ìtajà eléyìí tó jẹ́ pé ó ti ń ta àwọn ohun èlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi charger, bíi pouch,
bíi power bank tán sì láǹfààní àti ṣí fún un. Wọ́n tún láǹfààní àti ṣe ìgbéyàwó alárinrin fún ọ̀gbẹ́ni Muideen tí gbogbo èèyàn mọ̀ sí Muideen Agbala Gabriel tí ayé gbọ́ tọ́run mọ̀. Ṣàdédé ni orin yí padà tílù náà dẹ̀ yí padà. La rí pé arákùnrin Muideen Agbala Gabriel yìí a kàn rí lọ́sàn-án òru kan ní ọjà Bódìjà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá lẹ́nu pé Muideen Agbala Gabriel rè, Muideen Agbala Gabriel rè, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Muideen Agbala Gabriel láǹfààní àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé afúnni ní oko òdí ọ̀pẹ roni, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí tẹ̀ sí ọwọ́ iwájú aláǹfààní àti gbọ́ pé Muideen Agbala Gabriel sọ pé Agbala Gabriel la máa na òun léè tó kù díẹ̀ káàtó, gẹ́gẹ́ bí adẹ̀ ti sọ pé àlá wá láti dá ẹnikẹ́ni ní ẹ̀bi àbí láti gbé àrí fún ẹnìkankan, gẹ́gẹ́ bí ohun tí a wà fún ní ìkànnì Yorùbá Gbayì TV. Tí ọ̀gbẹ́ni Muideen fẹ̀sùn kan alàgbà Agbala Gabriel pé gbogbo owó tí wọ́n dá fún òun nígbà náà kò tẹ òun lọ́wọ́, ọwọ́ Agbala Gabriel ni ó dé sí. Ṣùgbọ́n gbogbo wa láǹfààní àti fojú rí pé Agbala Gabriel kọ́lé fún Muideen, ó dẹ̀ tún ṣí ilé ìtajà fún. Ṣùgbọ́n ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò láǹfààní àti rí òmìnira gẹ́gẹ́ bíi pé ọkùnrin ni òun. Àti lórí ìyàwó arákùnrin Muideen, tí ọ̀rọ̀ bá da òun àti ìyàwó òun pọ̀, alàgbà máa ń gbè sẹ́yìn ìyàwó òun ju òun lọ, léyìí tó jẹ́ pé wọ́n láǹfààní àti bá òun wí fún ìyàwó òun. Ọ̀gbẹ́ni Muideen tẹ̀síwájú pé alàgbà ń bá ìyàwó òun ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiwọn. Tá a bá ní ká wò ó lórí ìkànnì, a kì í gbè sẹ́yìn ẹnìkan, a máa mú ta ṣarán fáṣarán, a máa mú ta ṣarán fáṣarán, a wàá sọ ohun tó lè jẹ́ ọ̀nà àbáyọ. Níwòye tèmi, nínú ẹ̀sùn tí ọ̀gbẹ́ni Muideen tí gbogbo èèyàn ń pè ní Muideen Agbala Gabriel tó fi kan pásítọ̀ Démọ́lá Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Agbala Gabriel, àwọn bàbá wa sọ pé tí ọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni. Eléyìí tí ẹ wá ṣe ọ̀rọ̀ ọmọdé gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn ń sọ láti máa fi gbé ọ̀rọ̀ arákùnrin Muideen lẹ́yìn, wípé ilé tí alàgbà Gabriel tí wọ́n láǹfààní àti kọ́ fún arákùnrin Muideen nínú àyíká ilé ìjọsìn ni ó wà. Àwọn ènìyàn sọ pé ilé yìí kò yẹ kó wà ní àyíká ilé ìjọsìn. Kí wá lóhun tá a fẹ́ fàyọ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti gbọ́ wa? Mo ti ṣàlàyé tẹ́lẹ̀ pé n tó lè mú ojútùú bá ọ̀rọ̀ yìí ó ní àwa ń jàdù lórí ìkànnì yìí. Tá a bá ní ká wo bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ látìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ débi tó dé dúró lénìí, ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń wáyé lórí ọ̀rọ̀ yìí, débi pé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa ti orí àgbà méjì bọ kòtò. Gẹ́gẹ́ bí a ti gbọ́ pé àwọn kan sọ pé Alhaji Oríyọmí Hamzat wọ́n ní àǹfààní àti máa lára Agbala Gabriel, gẹ́gẹ́ bí fọ́nrán kan tí wọ́n gbé jáde tí a kàn gbọ́ àárín tí àgbọn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tí Alhaji Oríyọmí Hamzat náà dẹ̀ ti jáde pé kò rí bẹ́ẹ̀. Bákan náà ọ̀rọ̀ yìí tún tẹ̀síwájú lọ́dọ̀ Alhaji Kọ́lá Olóòtú tó ti fẹ́ dé ọ̀dọ̀ tiwọn náà pé wọ́n ti gbowó lọ́wọ́ ẹnìkan láti tún máa tako ọ̀rọ̀ Muideen Agbala Gabriel.
tá a bá ní ká wo ibi tí ọ̀rọ̀ yìí dé dúró báyìí, ó ti fẹ́ máa dá ìjà ẹlẹ́sìn ìjẹ̀sìn sílẹ̀ léyìí tí kò bójú mu. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ láti wá ojútùú àbí láti mú èròǹgbà tiwa wá tó lè mú ojútùú sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Torí pé ilẹ̀ Yorùbá wa kò yẹ kírú àwọn nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. Ọ̀gbẹ́ni Muideen Agbala Gabriel, àwọn kan ti tẹ́wọ́ gbà báyìí gẹ́gẹ́ bíi pé ọmọ ẹ̀sìn àwọn ni ó ti padà wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ yìí, wọ́n túbọ̀ ń dá rúgúdù lẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni, torí pé ọ̀nà àbáyọ ló yẹ kí a máa wá. Kò yẹ ká máa gbè sí ẹ̀yìn ẹnìkan láti dájọ́. Níwòye tèmi, ó fẹ́ jọ bí ẹni pé wọ́n ń gbè sẹ́yìn ẹnìkan, eléyìí tó dẹ̀ lè mú kí ọ̀rọ̀ yìí má tètè ní ojútùú tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Lérò tèmi, tírú àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní àwùjọ wa, ojútùú àti bí àlàáfíà ó ṣe jọba ló yẹ ká máa wá sí. Gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá tá a fẹ́ kó jẹ́ àwòkọ́ṣe káàkiri gbogbo àgbáláyé nínú gbogbo ẹ̀yà, kò jẹ́ kó máa jẹ́ pé ìdí àti máa ṣe kèéta ẹnìkejì sẹ́nìkan kí ọ̀rọ̀ má bàa lójútùú ló yẹ kí a máa wà. Bákan náà, ohun tá a dẹ̀ gbé ìkànnì yìí kalẹ̀ fún àti lórí ọ̀rọ̀ tá à ń sọ ni pé láti jẹ́ kí àlàáfíà kó jọba. Léròǹgbà tèmi, ohun tó máa mú kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn èèyàn àti kí àlàáfíà lè jọba láàrin gbogbo àwọn èèyàn ló yẹ kí a máa wá. Kódà tá a bá ní ká wò ó, ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa dáwọ́ lẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, ọmọ sí bàbá, ìyá sí ọkọ, ọmọ sí bàbá, ìyàwó sí ọkọ, torí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ tá a fi ń wò ó. Tí ìyàwó bá sọ pé ohun tí Muideen ń ṣe kò tí ì pọ̀ jù, tọkọ bá gbójú agan sí pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ yìí ti fẹ́ máa di gbọ́n mi sí omi òtó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, bàbá sọ́mọ, ìyàwó sọ́kọ, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Léròǹgbà tèmi, ihun tí ó jẹ́ ọ̀nà àbáyọ ló yẹ kó wáyé. À ń fi àsìkò yìí bẹ gbogbo àwọn èèyàn. Àwọn bàbá wa tiẹ̀ sọ́nù ọ̀rọ̀ tiwọn, àforóyaró kì í jẹ́ kóró tàn. Ọ̀rẹ́ mi gbá mi létí, màá gbá tèmi. Ọ̀rẹ́ mi tẹ̀ mí mọ́lẹ̀, dandan ni kí n tẹ̀ tèmi. Ọ̀rẹ́ mi bú mi, dandan ni kí n bú tèmi. Ṣé ẹ mọ̀ pé kì í jẹ́ kí aáwọ̀ ò tán, kì í jẹ́ kí dúkù ò tán, kì í jẹ́ kí ìjà tán. Lágbájá ṣẹ̀ mí, mo gbọ́dọ̀ gbẹ̀san. Kì í jẹ́ kí ìjà tán, kì í jẹ́ kí àlàáfíà jọba. Mo bẹ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn. Bàbá wa Pásítọ̀ Gabriel Amusan, tí gbogbo ayé mọ̀ sí Agbala Gabriel, kán dákun kán fọwọ́ wọ́nú lórí ọ̀rọ̀ yìí. Adìẹ dà mí lóògùn nù, màá fọ́ lẹ́yìn. Kìí jẹ́ kí ọmọ adìẹ pọ̀, torí ẹ̀yìn adìẹ ni máa ń dà kọ́. Mo fẹ́ ká gbà fún Ọlọ́run, kí Pásítọ̀ Agbala Gabriel gbà fún Ọlọ́run pé bọ́lọ̀ ń ṣe kọ́ pé kó rí nìyí. Bákan náà mo dẹ̀ ń bẹ Ọ̀gbẹ́ni Muideen, tí gbogbo èèyàn mọ̀ sí Muideen Agbala Gabriel, láti jẹ́ kí ọ̀rọ̀ yìí tàn, torí pé kò lè ṣe kíjà má wà, ṣùgbọ́n
ká jà ká parí ẹ̀ ó ní iye ọmọ èèyàn. Kí ilẹ̀ Yorùbá kó lè wà lálàáfíà, kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè wà lálàáfíà, kí ọ̀rọ̀ yìí kó má bàa tún máa jà rìnrìn káàkiri, òun la fi ń bẹ ẹnì kíní àtẹnì kejì kí wọ́n jẹ́ kí aáwọ̀ náà tán, kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè yìí. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń láǹfààní àti máa gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ máa bá mi ṣíà prógráàmù yìí kó lè débi tá a fẹ́ kó dé. Nípa ṣíṣe léyìí, ẹ̀yin náà ran ilẹ̀ Yorùbá lọ́wọ́. Nípa ṣíṣe léyìí, ẹ ran àwùjọ wa lọ́wọ́. Kò ní jù báyìí lọ fún sáà tàsìkò tá a wà yìí o. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ́ńtà, bàbá kéré ìjápọ̀, bàbá tó lo bọ́dìdá. Èmi tán ti sígbó tí mò ń tira mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bẹ́ńtín, èmi tí mo gbénu ilé tí mò ń dẹ́rù bara mi. Títí ìgbà míì tá a mọ̀ pàdé Yorùbá Gbayì TV, ẹ máa subscribe síbẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa share, yóò dáa fún wa lọ́lá aláwòrán.